mo kí gbogbo ẹ̀yin lóyè lóyè bákan náà mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀pọ̀lú ìlú gbogbo ẹ̀yin akú tó kó lè dáa mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń jà fún ìran Yorùbá nation gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń dìde gbogbo yín pátápátá ni mo kí ẹ kú iṣẹ́ takuntakun. Yes, in as much as possible as far as this country is concerned my people na Yoruba nation we want. No retreat, no surrender. We want our freedom. Na Yorùbá o, Yorùbá ló lè ṣe. Yes, nítorí wípé kí ni tí a ò bá gba òmìnira ara wa, a sì máa wà lábẹ́ ìgbèkùn. So my people, let's keep on saying it. No retreat, no surrender. Yoruba nation. Ẹ̀yin ènìyàn mi, ìyàlẹ́nu màrè o. Ìròyìn ìyàlẹ́nu ni àṣé kò sẹ́ni tẹ́rù ò lè bà tẹ́ ẹ bá rí ìròyìn yìí ẹ̀yin ènìyàn mi ẹ má gbà pé kò sẹ́ni tí ò lè bẹ̀rù ìyẹn pé àwọn aráabí náà lè bẹ̀rù ẹ̀yin ènìyàn mi àwọn wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ gbọ́ ìròyìn yìí wọ́n ti fẹ́ sá lọ o ẹ lé wọn ó tún ní ẹ lẹ̀ wọ́n lóko pa àwọn wo ni àwọn wo ló fẹ́ sá lọ àwọn wo ló fẹ́ jápa Nigeria politicians are now running katakata they are now running kìtìkìtì they are now running eta sketa wọ́n ti ń sáré bíi màlíkà tí ó gbẹ̀mí èèyàn ó ga o now ọ̀bẹ ti bà wọ́n nídìí wọ́n ti ṣe kí ni wọ́n ti ń jó so píkà káàkiri báyìí ẹ gbọ́ so àṣé àwọn náà lè bẹ̀rù kí ló bà wọ́n lẹ́rù ẹ̀yin èèyàn mi àṣé tí ìṣẹ̀lẹ̀ kan ò bá ṣẹlẹ̀ àṣé kò ní jí ẹlòmíì dìde ẹ̀yin ènìyàn mi protest tó ń ṣẹlẹ̀ ní Kenya lọ́wọ́lọ́wọ́ ti jẹ́ kí àwọn Nigeria politicians máa gbọ̀n rìrìrìrìrì pé yé ṣé kò ní dọ́dọ̀ tàwa náà báyìí ó ti jẹ́ kí àwọn Nigeria politicians máa wárìrì pé ha táwọn ọmọ Nàìjíríà bá lọ ṣe lé níbo làwọn fẹ́ sá lọ ẹ̀yin ènìyàn mi ẹ gbọ́ protest tí ó ṣẹlẹ̀ ní Kenya lọ́wọ́lọ́wọ́ ti jẹ́ kí àwọn Nigeria politicians kọ́ máa sá lọ now ẹ tún wá gbọ́ o lẹ́yìn protest ìtọ́rí yìí tí ẹ̀rù ti ń bà wọ́n ti ní plan ẹ̀yin ènìyàn mi wọ́n ti ní plan now wọ́n ti plan fún wa gan ẹ máa gbọ́ plan olórí ibu wọ́n ti plan bí wọ́n ó ṣe máa import oúnjẹ wọlé ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu wọn ìgbà tó ti mọ̀ pé tì fún lọ́rọ̀ ni wá wọ́n ti mọ̀ pé jẹun kókó àsùnwọ̀n ọ̀rẹ́ ìgbà ni wá wọ́n wá fẹ́ fún oúnjẹ bọ́ wa àwa dé bí nà mọ́ bóyá ṣe wọ́n ti mọ̀ wípé oúnjẹ la fẹ́ wọ́n wá ń gbèrò láti fẹ́ import oúnjẹ wọlé to me if I may ask why importation of food kí ló dé tó fi import oúnjẹ pẹ̀lú réètì tí dọ́là wọ́n nísinsìnyí oúnjẹ mélòó lẹ fẹ́ import wọlé fún Nàìjíríà ẹ̀yin èèyàn mi oúnjẹ mélòó ló fẹ́ import wọlé fún wa pẹ̀lú réètì tí náírà ṣe wọ̀nyí will you import iṣu ẹjọ́ ṣọ́fẹ́ import iṣu wọlé ni mo béèrè ní o ṣọ́fẹ́ import iṣu wọlé fún wa ni ṣé wọ́n máa import gàrí wọlé fún wa ni ìbéèrè mi pọ̀ ẹjọ́ ṣé wọ́n fẹ́ import èlùbọ́ láfún èlùbọ́ àmàlà dúdú ṣé wọ́n fẹ́ import ẹ̀ wọlé fún wa ni ẹ̀yin náà ẹ wò ìgbà tí wọ́n ti gbọ́ pé protest ń bọ̀ ìyẹn ní August 1st ní oṣù tó ń bọ̀ nínú ọdún yìí wọ́n ti ṣe kí ni wọ́n ti ń gbọ̀n rìrìrì wọ́n ti ń gbọ̀n rìrìrì wípé ṣé kò ṣe tó ṣẹlẹ̀ ní Kenya ló ti fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wọn dàbí àwọn politician Kenya tí wọ́n ń jẹun kiri nínú igbó
tó ń jẹun bí wọ̀nbíà torí ẹ̀ àwọn náà ò fẹ́ máa jẹun nínú igbó gbogbo wọn wá lọ sí house lẹ́nìí wọ́n wá ń pariwo pé ẹ jẹ́ ká ṣe nǹkan kí nǹkan tó ṣe wọ́n o ẹ̀yin ẹ̀ wò ìgbà tọ́lọ́run ti sàn wọ́n dì wọ́n wá ń pariwo pé kẹ jẹ́ káwọn ṣe nǹkan kí nǹkan tó ṣe wọ́n ta ló sọ bẹ́ẹ̀ Ahmed Lawal ni o òun ló mú ariwo bọnu ó ní àwọn gbọ́dọ̀ tètè kó oúnjẹ wọlé nítorí wípé nǹkan tí àwọn máa rí lórí street apá àwọn ò ní ká ẹ̀rù máa bà àwọn àyà àwọn máa já yes ó ní àwọn gbọ́dọ̀ tètè kó oúnjẹ wọlé torí ohun tí àwa Nàìjíríà máa dá sílẹ̀ mo mọ̀ báwa Nàìjíríà àti ẹ̀ fẹ́ràn ìjọba wa a ní fẹ́ jà a máa fọwọ́ ra wọn lórí níbo Yorùbá nation wa ò gbọ́dọ̀ gbà a ò ní gbà mi tiẹ̀ fẹ́ gbọ́ no going back ni a ní gbà ìbéèrè tèmi wá nìyí o ẹ̀yin ènìyàn mi àwọn farmland tiwa ń kọ́ àwọn farmland gangan tiwa gangan níbo ló wà ṣé àwa Nàìjíríà ṣé a lè ṣe oúnjẹ fúnra wa ni ṣé a lè bọ́ra wa ni pẹ̀lú réètì tí dọ́là ṣe wọ̀n yìí as at last time tí mo check ẹ̀ it was 1,520 1,520 and you want to start importing food my people ẹ̀yin náà wò a box of issue kan ní Nàìjíríà sí is $100 box issue kan is $100 and ó lè má ju méjìlá tó máa bá ń bẹ̀ lọ ìyẹn 12 ó lè má ju méjìlá tó máa bá ń bẹ̀ lọ and it's $100 and $100 in Nigeria now is 150 plus 150 plus now ẹ jọ mélòó ló wá fẹ́ rà mélòó ló fẹ́ rà ẹ jọ iṣu mélòó tí ẹ bá gbé iṣu wọlé sùn èló lẹ tún fẹ́ tà fún Nàìjíríà ẹ̀yin èèyàn mi èló ló fẹ́ tà fún wa tó bá gbé iṣu wọlé desperate mọ́sọ́pọ̀ máa yọ tariff kúrò lórí ẹ̀ ẹ jọ èló ló fẹ́ tà no let me know because now wọ́n ní àwọn world food kìíní kan ti sọ wípé Nàìjíríà wà lára àwọn tí ebi máa yọ ìfún wọn dànù ẹ̀yin náà gbọ́ wọ́n ní Nàìjíríà wà lára àwọn tí ebi máa pakú why nítorí pé wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè dá nǹkan ṣe àfikún máa import and we have a lot of things we can do here no wonder abájọ èèyàn mi abájọ bọ̀ mo rántí pé gọ́vnà Rotimi Amechi ó ti sọ kíní kan rí o ó sọ kíní kan he say something in 2023 but after 10 years which is 2020 in 2013 he say something but after 10 years in 2023 now he still say that same thing another thing again and those two things dey tally àwọn nǹkan méjèèjì wọ́n papọ̀ mọ́ra wọn àwọn nǹkan méjì ó jẹ́ nǹkan kan náà they are of the same ó ní àwọn máa jí ó ní a máa jí kí ló máa jí kódà ó sọ débi wípé ó máa ń wo òun kí òun kàn jí láàárọ̀ ọjọ́ kan kí wọ́n kàn ní gbogbo Nàìjíríà ti kú èmi kọ́ mo sọ o ex-ministers of transportation yìí ló sọ o once governor of Rivers State yìí ló sọ o èmi kọ́ mo sọ o ó ní nǹkan tó jẹ́ kẹ́ ẹ ṣe yes that is why we still stand now we know what we need and this is what we need we want our freedom my people we want our freedom in as much as possible freedom wa òmìnira wa la fẹ́ a ò fẹ́ gbọ́n kankan ẹ wo ó kà mí lára in as much as possible my people please subscribe to it
Share to it. Let this go viral. Let them know that it is our freedom we want, nothing else. No retreat, no surrender. And let them know that the freedom of our chief, our freedom fighter, Chief Oloselu Olóyè Chief Sunday Igboho la fẹ́. Òmìnira wọn la fẹ́. A fẹ́ kí àwọn náà gba òmìnira wọn. Èyí tó fi sá tó kó fi wọ́n sílẹ̀ nítorí pé ajàfẹ́tọ̀ọ́ ìlú ni wọ́n. In as far as possible, my people, subscribe, share, follow. See, until this matter next time, until this country again, until this station again, we using this opportunity to tell you, until this channel once again, we say goodbye.